Ó ga o. Ohun tí ọmọkùnrin yìí sọ nípa Funke Akindele yìí lágbára o. Àṣé lóòótọ́ ni pé ìsúnmọ́ni là ń mọ̀ṣẹ́ ni. Ọga Bello fọ́gbà yángàn o. Ó ní mi ò fẹ́ fi ogún kankan kalẹ̀ fún àwọn ọmọ mi. Èyí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀. Àṣírí tú o. Èyí lohun tó fà á tí inú ìyàwó tuntun tí Akin OlaIya ṣẹ̀ṣẹ̀ fẹ́ kò fi dùn lọ́jọ́ ìgbéyàwó rẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ga o. Ohun tí ọmọkùnrin yìí sọ nípa Funke Akindele yìí lágbára o. Àṣé lóòótọ́ ni pé ìsúnmọ́ni là ń mọ̀ṣẹ́ ni. Pẹ̀lú bí òṣèré àti adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa tó tún máa ń pe ara rẹ̀ ní ọmọ Funke Akindele báyìí ni. Akin Ọlá tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Kamo State ṣe tú àwọn àṣírí kan nípa òṣèré ilẹ̀ wa tí iṣẹ́ rẹ̀ máa ń tayọ ni. Funke Akindele tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Làfúnkì tàbí Lefty. Ṣé ẹ mọ̀ pé ohun tí àwọn èèyàn máa ń sọ nípa òṣèrébìnrin yìí ni pé kì í sábà bá àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ kọmọlùbọ́ pọ̀, tí wọ́n sì tún máa ń ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré tó dá dúró tó máa ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tí kì í sábà lọ sóde tàbí ayẹyẹ àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀. Ó tiẹ̀ nígbà kan táwọn kan ń bu pé àwọn tó ń ṣeré òyìnbó ló sábà máa ń lò nínú àwọn eré rẹ̀ tó ń gbé jáde, tí òṣèré yìí náà sì jáde tó ṣàlàyé pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Ó ní àwọn tóun bá lérò pé ó lè ṣe dáadáa nínú ipa tóun fẹ́ kán kó nínú eré ni òun máa ń pè síṣẹ́ láì fi ti ẹ̀yà, èdè tàbí nǹkan kan míì ṣe. Ṣùgbọ́n ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọmọkùnrin tí wọ́n máa ń pè ní Kamo State yìí ti ń yí èrò àwọn èèyàn padà nípa Funke Akindele o. Ọmọkùnrin tó máa ń ṣe àwọn eré kéékèèké lórí ayélujára tí àwọn olóyìnbó máa ń pè ní skit yìí ló ṣe ètò kan lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ láìpẹ́ yìí níbi tí ó ti ní kí àwọn èèyàn máa béèrè àwọn ìbéèrè tí wọ́n bá ń fẹ́ ìdáhùn sí nípa òun lórí ayélujára. Níbẹ̀ ni ẹnìkan ti kọ síbẹ̀ tó ní ìgbà tí ìwọ àti Funke bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de tí ẹ̀ ń ṣe ìyá àtọmọ yìí ni mo tó mọ̀ pé èèyàn tó kó èèyàn mọ́ra gidi ni o. Ní Kamo State náà wá dẹ́ ní lóhùn pé èèyàn dáadáa ni Funke Akindele o, pé bó ṣe wà yẹn ìyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni. Ó ní nítorí pé òun jẹ́ aláriwo tí òun sì jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ àti máa sọ oore tí èèyàn bá ṣe fóun síta ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa tòun. Ó ní ṣùgbọ́n àwọn èèyàn tí òṣèré yìí ràn lọ́wọ́ pọ̀ bí ilẹ̀ bí ẹni lóríṣiríṣi tó jẹ́ pé wọn kì í ṣe aláriwo bíi tòun, àti pé Funke fúnra ara rẹ̀ kì í fẹ́ kí àwọn èèyàn pariwo orúkọ rẹ̀ tàbí sọ oore tó bá ṣe fún yàn jáde. Ọmọkùnrin yìí ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni Funke Akindele ṣẹ̀ṣẹ̀ ra fóònù olówó iyebíye ní iPhone 16 tí owó rẹ̀ lé ní mílíọ̀nù 2 náírà fún òun, tó sì kìlọ̀ fún òun pé kí òun má sọ fún ẹnikẹ́ni tàbí gbé jáde sórí ayélujára. Ó tẹ̀síwájú nínú ìdáhùn rẹ̀ yìí pé ìdá kan nínú ìdá 100 ni àwọn nǹkan tí òun máa ń sọ nípa oore tí Funke Akindele ṣe fún òun àti mọ̀lẹ́bí òun. Báyìí ni ọmọkùnrin yìí ṣe àlàyé nígbà tó ń dáhùn sí ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn alátìlẹyìn àti olólùfẹ́ rẹ̀ sọ yìí, tí ọ̀pọ̀ èèyàn sì ń gbóríyìn fún pé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ nípa Funke Akindele yìí, wọ́n ní ó máa fún àwọn èèyàn láǹfààní àti mọ̀ pé èèyàn dáadáa ni òṣèrébìnrin ilẹ̀ wa yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, báyìí náà ni Kamo State ṣe jáde nígbà tí ó bímọ rẹ̀ tó sì ṣe àlàyé àwọn ipa ribiribi tí Funke Akindele kó nínú ṣé ìbímọ ni o, inú oyún ni o tàbí ìkómọ. Ó tiẹ̀ sọ pé òun kò ná owó kankan lórí ìkómọ ọmọ náà. Ó ní Funke Akindele ló dúró gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà òun àti èèyàn kan gbòógì tó wà lẹ́yìn orò òun tí orò òun fi ń ké, tó sì sọ orúkọ ọmọ rẹ̀ yìí ní Olúfúnkẹ́, ìyẹn orúkọ ìyá rẹ̀ lágbo òṣèré yìí. Ọga Bello fọ́gbà yángàn o. Ó ní mi ò fẹ́ fi ogún kankan kalẹ̀ fún àwọn ọmọ mi nítorí ìdílé olórogún ni ìdílé mi àti pé mo ní àwọn ọmọ tó pọ̀. Gbajúmọ̀ àgbà òṣèré ilẹ̀ wa tó tún jẹ́ ọ̀gá pátápátá fún gbogbo òṣèré tíátà ilẹ̀ Yorùbá tó ṣe ayẹyẹ 60 ọdún tó ti ń ṣeré àgbéléwò àti eré orí ìtàgé láìpẹ́ yìí ni Olóyè Adébáyọ̀ Sàlámì tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Ọga Bello yìí ti tú àṣírí ńlá nípa ìdílé rẹ̀ tó sì sọ èròǹgbà rẹ̀ lórí bí ó ṣe fẹ́ ṣe ogún àti gbogbo ohun ìní rẹ̀ kó tó di pé ó jáde láyé. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ akọ̀ròyìn Nigerian Tribune ní àgbà òṣèré tó fẹ́ ìyàwó méjì yìí ti ní ìdókòwò tó jẹ òun lógún jùlọ ní ẹ̀kọ́ àwọn ọmọ òun tí òun sì náwó gidigidi lé lórí. Àgbà òṣèré tó bẹ̀rẹ̀ sí ní ṣeré orí ìtàgé ní ọdún 1964 pẹ̀lú ẹgbẹ́ Young Concert Party tí olóògbé Òjóládípọ̀ ìyẹn Bàbá Mèrò jẹ́ olórí wọn yìí ṣàlàyé pé ẹ̀kọ́ àwọn ọmọ òun àti láti rí i pé wọ́n kàwé dáadáa ló jẹ òun lógún tí òun sì mọ̀ọ́mọ̀ jẹ́ kó jẹ́ ìpìlẹ̀ fún gbogbo àwọn ọmọ òun láì bìkítà iṣẹ́ tó wù kí wọ́n yàn láàyò. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ní mi ò fìgbà kankan lérò pé àwọn ọmọ mi máa tọ ipasẹ̀ mi nínú iṣẹ́ tí mo yàn láàyò. Ohun tó jẹ mí lógún jùlọ ni pé kí wọ́n kàwé kí wọ́n sì yege tí mo sì gbajúmọ̀. Ó ṣe ni
ṣeni láàánú pé mi ò rí irú àtìlẹyìn báyìí gbà láti ọ̀dọ̀ àwọn òbí tèmi nítorí ipò tí wọ́n wà. Ṣùgbọ́n èmi pinnu lọ́kàn tèmi pé gbogbo àwọn ọmọ tí mo bí ló gbọ́dọ̀ kàwé gboyè bí ò tiẹ̀ ní kọjá oyè fásitì àkọ́kọ́ ìyẹn first degree. Ṣùgbọ́n látìgbà tí mo ti bá ara mi láàrin àwọn ìyàwó méjì ni mo ti pinnu pé mi ò ní fi ogún kankan kalẹ̀ fún àwọn ọmọ mi. Mi ò nílò ju ilé méjì péré lọ, ọ̀kan ní ìlú Èkó, èkejì ní ìlú mi. Tí ẹ bá bá owó kankan lákàntì ilé ìfowópamọ́ mi, ẹ lè pín ìyẹn. Ṣùgbọ́n kò lè sí ogún kankan nílẹ̀. Ohun tó jẹ mí lógún ni pé kí wọ́n ti kàwé, mo sì ti gbìyànjú láti fún wọn ní ẹ̀kọ́ yẹn. Àgbà òṣèré tí Ọlọ́run fi ọmọ méjìdínlógún ìyẹn 18 children ṣèkẹ́ rẹ̀, tí ọ̀pọ̀ nínú wọn sì ń ṣe dáadáa nínú iṣẹ́ tíátà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kò mú àwọn ọmọ òun ní tipátipá wọdún iṣẹ́ tíátà, ṣùgbọ́n òun ṣe àtìlẹ́yìn fún wọn nígbà tí wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí eléyìí ló ní, mi ò mú èyíkéyìí nínú àwọn ọmọ mi wọ iṣẹ́ tíátà, àwọn fúnra wọn ni wọ́n nífẹ̀ẹ́ sí, tí wọ́n sì yan ẹ̀ka iṣẹ́ náà tó wù wọ́n láàyò. Nígbà tí mo rí i pé Fẹ́mi àti àwọn àbúrò rẹ̀ kan nífẹ̀ẹ́ sí ṣíṣe eré tíátà, mi ò bá wọn wí, kàkà bẹ́ẹ̀ níṣe ni mo ṣàtìlẹ́yìn fún wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, gbogbo ìgbà tí mo bá ń lọ sóko eré, tí wọ́n bá ní àwọn fẹ́ tẹ̀lé mi, mo máa ní rárá, ò lè tẹ̀lé mi àfi tí èsì ìdánwò rẹ bá jáde tó o sì ṣe dáadáa. Ìyẹn ló mú wọn kọjú sí ìwé wọn, tí wọ́n á sì ṣiṣẹ́ takuntakun láti gba èsì ìdánwò tó dáa láti ilé ìwé kí wọ́n lè mórí mi wú. Inú mi sì ń dùn sí wọn lónìí, kódà wọ́n jẹ́ ohun ìwúrí àti ohun àmúyangàn fún mi. Nígbà tí àgbà òṣèré yìí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lórí bí àwọn ọmọ rẹ̀ ṣe káàkiri iṣẹ́ tíátà, pàápàá jùlọ Fẹ́mi Adébáyọ̀, Ọga Bello ní, tí mo bá mọ̀ pé Fẹ́mi máa di òṣèré orí ìtàgé tó tún máa gbé fíìmù jáde, mi ò bá ti máa ná ọ̀pọ̀lọpọ̀ owó tí mo ná lé lórí ní ilé ìwé, màá ti ní kó lọ kàwé nípa sinimá ṣíṣe tàbí nípa iṣẹ́ ọ̀nà tíátà, ìyẹn film making and theatre art. Bí ẹ ò bá gbàgbé, akẹ́kọ̀ọ́ gboyè amòfin ni Fẹ́mi Adébáyọ̀ kó tó di pé ó yan iṣẹ́ tíátà láàyò. Nígbà tí Ọga Bello ń sọ̀rọ̀ lórí ọjọ́ ogbó àti àwọn ìpèníjà ìlera láàrin àwọn àgbà òṣèré, Adébáyọ̀ Sàlámì tẹnumọ́ pàtàkì ìmúrasílẹ̀ olúkálùkù fún ọjọ́ ogbó rẹ̀, tó sì ní eléyìí mẹ́hẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní, ó dájú pé ọjọ́ ogbó máa ń wá pẹ̀lú oríṣiríṣi ìpèníjà tó sì yẹ kí olúkálùkù múra sílẹ̀ fún. Ṣùgbọ́n ní ilẹ̀ wa yìí, ohun burúkú ni pé a kì í bìkítà nípa rẹ̀ nínú iṣẹ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa kì í múra sílẹ̀ fún ọjọ́ ogbó. Èmi kàn ṣoríire ni. Èmi náà ò ṣe ìgbáradì kankan tó múnádóko kan lọ títí. Àwọn ọmọ mi ni mo náwó lé lórí dípò kí n kọ́ àwọn ilé lóríṣiríṣi, nítorí tí mo bá dàgbà kí wọ́n lè tọ́jú mi. Báyìí ni àgbà òṣèré yìí ṣe àlàyé níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí, tí àwọn èèyàn sì ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ayélujára. Bí àwọn kan ti ń sọ pé ohun tó yẹ kó ṣe nìyẹn láti rí i dájú pé wàhálà kò bẹ́ sílẹ̀ lẹ́yìn tó bá lọ tán. Làwọn kan ní ohun tó wù kó ṣe, ìjà ilé olórogún sì máa wáyé láàrin ìdílé rẹ̀ tó bá lọ tán. Arákùnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Adélani Ayẹni tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé orúkọ rere ló jà jù. Tí Ọlọ́run bá gbà yín láàyè, ẹ lè fi ogún kalẹ̀ fún wọn, ẹ ò tiẹ̀ lè yẹ, nítorí ilé tí ẹ ń gbé báyìí wà lára ogún tí ẹ máa fi sílẹ̀ tẹ́ ẹ bá lọ tán. Nǹkan tó dára jù ni pé kí ẹ pín ogún bó ti yẹ láàrin gbogbo wọn nígbà tí ẹ sì wà láyé. Ọlọ́run máa lọ́ra ẹ̀mí yín lórúkọ Jésù. Arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Búkì Ọ̀jọ̀mú ní, ẹ ṣáà ṣètò rẹ̀ kalẹ̀ dáadáa kẹ́ ẹ tó lọ. Ẹ̀yin náà wo àwọn ọmọ akálà tí wọ́n fẹ́ lọ jí bàbá wọn nítorí ogún. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní, ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ lè má yé wa, ṣùgbọ́n èmi gbàgbọ́ pé ọlọ́gbọ́n ènìyàn ni tó sì mọ ohun tó ń sọ jù wá lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òye tèmi o, ìtumọ̀ tó lágbára tó wà nínú ọ̀rọ̀ yìí ni pé wọn ò fẹ́ kí àwọn ọmọ wọn joyè agbójúlógún tó ń fira rẹ̀ fó síta, kí wọ́n sì má gbọ́kànlé ọ̀rọ̀ bàbá wọn kó má bàa fàjà. Ó ti ń ṣètò ọkàn wọn sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí. Tó bá tiẹ̀ ní ẹni tó ti ní lọ́kàn láti jogún, ó máa tètè gbé kúrò lọ́kàn rẹ̀. Ẹlòmíì ní àyè wà nínú sàárè. Tí wọ́n bá gbẹ́ sàárè yẹn tó bá fẹ̀ dáadáa, ẹ máa lè gbé gbogbo ẹ̀ dání lọ tẹ́ ẹ bá kú tán. Bẹ́ẹ̀ làwọn míì ń gbóríyìn fún Ọ̀gá Bello pé bó ṣe tó àwọn ọmọ méjìdínlógún ìyẹn 18 children tí wọ́n yè tí wọ́n yanjú yìí kì í ṣiṣẹ́ kékeré. Ẹnìkan ní ẹ ti fún wọn ní ogún tó ju ogún lọ bí ẹ ṣe fún wọn ní ẹ̀kọ́ àti orúkọ rere. Àṣírí tú o. Èyí lohun tó fà á tí inú ìyàwó tuntun tí Akin OlaIya ṣẹ̀ṣẹ̀ fẹ́ kò fi dùn lọ́jọ́ ìgbéyàwó rẹ̀. Kì í ṣe ìròyìn mọ́ pé àgbà òṣèré ilẹ̀ wa ní Akin OlaIya ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú arẹwà obìnrin kan ní ìpínlẹ̀ Kano, tí fọ́nrán rẹ̀ sì gba orí ayélujára kan lóríṣiríṣi. Ṣùgbọ́n ohun kan ló ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì tó ń kọ wọ́n lóminú, tí wọ́n sì ń béèrè pé kí ló lè fà á tí inú arẹwà obìnrin báyìí kò ní dùn ní ọjọ́ ìgbéyàwó rẹ̀, tó sì jẹ́ pé ọjọ́ yìí wà lára àwọn ọjọ́ tí inú àwọn obìnrin máa ń dùn jùlọ nínú ìgbésí ayé wọn. Wọ́n ní kí ló wá
lè fà á tí arẹwà obìnrin yìí fi ń rojú koko lọ́jọ́ tí wọ́n ń ṣe ìgbéyàwó fún un. Bí ọ̀pọ̀ ènìyàn ṣe ń kí àgbà òṣèré ilẹ̀ wa ní Akin OlaIya pé ó kú oríire ti ìgbéyàwó tuntun tó ṣẹ̀ ṣe pẹ̀lú arẹwà obìnrin yìí, ní àwọn kan ń béèrè pé ṣé ìyàwó Sàrà ni òṣèré yìí ṣe pẹ̀lú ọmọbìnrin yìí ni tàbí ṣé wọ́n fọmọbìnrin yìí dígbèsè fún ni. Bẹ́ẹ̀ làwọn kan tún ń béèrè pé ṣé ègùn ni, ṣé Fúlàní ni tàbí Haúsá, àbí kí ló lè fà á tí inú ìyàwó kò fi ní dùn ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ tó fi jẹ́ pé gbogbo bí wọ́n ṣe ń lùlù tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tí ọkọ ìyàwó gan ń dá mùkúlùmùkẹ́ níṣe ni ìyàwó kàn káwọ́ gbẹnu tó kàn mí lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀. Kódà àwọn èké àdúgbò kan tiẹ̀ ti ń gbé káàkiri pé tìpátìkúùkù ni wọ́n fi wọ́ ọmọbìnrin yìí lọlé àgbà òṣèré yìí gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ̀ rẹ̀. Ṣùgbọ́n o, àwọn àna Akin OlaIya yìí ti jáde láti sọ̀rọ̀ lórí àwọn àhesọ tó ń lọ káàkiri lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí tí wọ́n sì ní fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń béèrè pé ṣé tipátipá ni àwọn fi ọmọ àwọn fún ọkọ rẹ̀ ìyẹn Akin OlaIya ni tàbí bóyá àwọn fi ọmọ yìí dígbèsè fún àgbà òṣèré yìí ni. Wọ́n ní rárá o, pé ọkọ rẹ̀ san owó orí rẹ̀ ní kíkún, kódà ó fẹ́ẹ́ san àsanjù. Wọ́n ní pọ̀ǹtọ́ kọ́ làwọn fi ọmọ àwọn fún àgbà òṣèré yìí, bẹ́ẹ̀ làwọn ò tí mọ́ ọ lọ́rùn. Wọ́n ní àwọn méjèèjì ni wọ́n rí ara wọn tí wọ́n sì ní wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú ni wọ́n fi fẹ́ ara wọn. Wọ́n tẹ̀síwájú pé àwọn ò fún OlaIya lọ́mọ àwọn nítorí owó tàbí nítorí ọ̀rọ̀ ayé tàbí nítorí nǹkan mèremère kankan. Wọ́n ní nítorí ìfẹ́ tí wọ́n ní síra wọn ni wọ́n fi fẹ́ ara wọn, ó sì san owó rẹ̀ ní kíkún. Ìyá ìyàwó ọ̀ṣìnkìn ní iṣẹ́ rí àwa ní ilẹ̀ Haúsá, ọmọbìnrin wa jẹ́ ohun iyebíye sí wa, nítorí bẹ́ẹ̀ kì í ṣe ìyàwó Sàrà la fọmọ wa ṣe fún OlaIya o. Báyìí ni àwọn mọ̀lẹ́bí ìyàwó yìí ṣe jáde láti ṣe àlàyé ní kíkún, tí ìyàwó náà sì fi kalẹ̀ sórí ẹsẹ̀ ọkọ rẹ̀ tó ń rẹ́rìn músẹ́. Ṣùgbọ́n ohun tí a tún gbọ́ nípa ìdí tí ìyàwó yìí fi káwọ́ gbéra ni pé àwọn ọ̀rẹ́ ìyàwó tuntun yìí ló mú bínú lọ́jọ́ nǹkan ayọ̀ rẹ̀ yìí tó sì bọ́ sí àsìkò tí òun àti ọkọ rẹ̀ fẹ́ fẹsẹ̀ rajó. Wọ́n ní èyí ló fà á tó fi ranjú koko tí fídíò àsìkò yìí náà sì tàn káàkiri orí ayélujára. Ṣùgbọ́n ohun tí àwọn kan tiẹ̀ ń sọ ni pé ṣé ilẹ̀ Haúsá ló yẹ kí àgbà òṣèré yìí ti lọ múyàwó ni tí ó bá tiẹ̀ fẹ́ ìyàwó míì. Ṣùgbọ́n Yorùbá pọ̀ wọ́n ní èyí wù mí kò wù ọ́ láàṣẹ kí n panupọ̀ fẹ́ obìnrin kan sọ́ọ̀dẹ̀. Ní báyìí o, àwọn olólùfẹ́ àti àwọn afẹ́nifẹ́re òṣèré ilẹ̀ wa Akin OlaIya ti ń ṣàdúrà fún báyìí pé ẹ̀yìn ìyàwó kò ní mẹ́ni o. Níwòyí ọdún tó ń bọ̀, a ó ti máa gbọ́ ariwo ìbejì nílé wọn àti pé ilé aláyọ̀ nílé náà yóò jẹ́.